Adéyẹmí mi ọmọ Babayemi. Ọlọ́run lọ́ba bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ bí abẹ́ ọ̀gbàgbà nílẹ̀ olókìkí ìṣẹ̀ǹbáyọ̀ ọba bá ní sọ̀rọ̀ má tán jẹ gẹ́gẹ́ náà lọ́ba àtìríkólé ọgbọ́n sọba tí tẹ́wọ́ra tẹ̀ ń wò lójú káwọn kọ́ba lè wúlò Ọlọ́run ni olóòtú ọgbọ́n. Bismillah. 1 Corinthians 15:41 ló sọ nípa tèmi wípé ọ̀tọ̀lógó òrùn ọ̀tọ̀lógó òṣùpá ẹ̀ka kẹmọ̀ wípé bí ló bá pógún pọ́gbọ̀n lẹ́gbẹ̀rún gbèje kọ́ngó òun agogo ló máa borí ẹgbàágbèje ìró ìlúkìlúkì kan owó òṣàkóṣà kì í kọ tàgìrì ẹ ń bá fojú bíntí wòjì nìjí gbé ènìyàn tó bá fojú kékeré wòkè lòkè kàláyà onígbéraga tó bá fojú kò tó nǹkan wọ ata lójú amen somebody òkúnláṣálàǹgbá pèrè òkọ̀rọ̀ tẹnu ìbọn jò akéré lójú tóbi síkù di ẹ̀mí alówólódù bí yèrè ìsábàmùjẹ́ ni míyàmúdà sílẹ̀ fógun ẹnu pọlọ̀tẹ̀ lẹ́nu mọ́ nílé ọba sábàmù kan ọ̀la fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ bámú. Babayemi Olúwaṣẹ́gun tẹ́yìn ń pè ní Segunbabs báàsì tí ò dámọ̀ àmọ́ tí mo mọ̀ lọ́hùn láńlọ́ọ̀dù ti Ilealayo òkè gbá ìnú sùnjà ọmọ àwíyàn lójà rẹ̀ wọ́n mọ̀dọ́lá o ọmọ àlùkò sùn ọ̀tọ̀ntọ̀hún àgbára gbọ̀bẹ̀ tí ń dààmú ìgbà kan ìpàkúrẹ́ lòbọ́ tí ń sọmọdé gbàhánrán the undisputed king of the airwaves KDG AFPWF AGPFE ATBDL. ẹ jẹ́ ká gbàbẹ̀ wọnú ìwọ́wé Segunbabs tó ń kó wa wípé kí ẹ má fọ́gẹ̀dẹ̀ pààlà ẹ wí fọ́dẹ tó bá péjò tán kó tún porú ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ oró ìjọ ń bọ̀ wá ṣọdẹ ní ṣùtá o. ẹ bá mi ṣàlàyé ẹ̀ fáwọn àgbà àròkọ bọ́dúndé ohun tó léwu gidi nífà kágbẹ́ ọmọ afọmọ àparò sábẹ́ gbìnkà onímìnì láti inú wọ̀wẹ̀ Segunbabs orí kìíní ẹsẹ̀ kìíní dé ìkẹta orí kìíní kan náà ẹsẹ̀ karùn-ún sí ìkẹwàá ìwé òwe Segunbabs tẹ̀síwájú ó léwu nítorí àti jẹ́ nǹkan kéèyàn máa tẹnubọ́lẹ̀ kiri àmọ́dé bọ̀ tìṣà jogunjogun kò tẹni tó gún gbè bó ti wù kẹlẹ́ṣẹ̀ fọwọ́sowọ́pọ̀ wọn kì í lọ láì jìyà níwé mímọ́ náà wí bẹ́yìn náà rí Judas Iscariotu ó ní olùfinihàn ọ̀ràn tó fi Jésù hàn bí ìgbà tó nífẹ̀ẹ́ Jesus Christ ló ṣe fẹnu kò ó lẹ́nu ní tanta ìgbà tanta just like that ló bá dẹni tí bíbélì ń fojoojúmọ́ ayé ṣépè fún wípé kìí san fẹ́ san kìí wọ̀ fọwọ́ bẹ́ẹ̀ ni kórí fáwọn Judas inú ayé tèmi náà ọ̀rọ̀ ènìyàn tó fún nígbà tí Ọlọ́run dá ènìyàn ó fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn òṣùpá ìràwọ̀ oòrùn òjò omi àlàáfíà everything ni Ọlọ́run satisfaction wa lójú ara rẹ̀ ni o àpà síbẹ̀ sí yẹ àìnítẹ́lọ́rùn ìwà ọ̀dàlẹ̀ ìkọjá àyè àìlónú kan àìṣòótọ́ lọmọ Éfà àti Ádámù fi misuse opportunity tá a wí yìí ìdí nìyí Ọlọ́run kàn nífẹ̀ẹ́ èèyàn ni kò gbẹ́kẹ̀lé ènìyàn àbẹ́yìn gbẹ́kẹ̀lé èèyàn wáyé jẹ́ ká tún lọ nínú ìwé Segunbabs orí karùndínlọ́gbọ̀n a ó ka ẹsẹ̀ márààrún tó parí níbi tí ẹ̀sùnjà Paul Babayemi tó ti kọ̀wé sáwọn ará òkè Ìlàọ̀ nípa ènìyàn lásìkò tó ń rìnrìn àjò kẹ́yìn lọ sọ́run lọ́dún 1980 lẹ́yìn ikú Olúwa wa ìwé Segunbabs ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kọkànlá dé ìparí dídá tí Ọlọ́run dá wa láwòrán ara rẹ̀ gan nìṣòro tá a ní ní àwa ènìyàn bàbá ṣe wípé Ọlọ́run dá wa nídàá tó dá ẹranko ìbámu ti sí ìṣòro fún ènìyàn. inú kíkì yìí ń bá ibo ṣe wà kọ́lọ̀ kó fi dá pẹ́pẹ́ yẹ. kì í ṣe ìyàrá ni. kọ́lọ̀ kó fi dá pẹ́pẹ́ yẹ bó ṣe wà kí ló máa ṣẹlẹ̀. ẹranko ní ẹbẹnu bọ̀ ẹranko ní. ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ nígbà bó ṣe wà ẹ̀dọ́ èyẹ kọ́tẹ̀ fi dá pẹ́pẹ́ yẹ ọmọ